إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد وأصحاب محمد ومن اتبعه بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́hun Ọba, a kí ayìn agbé tóbi, ọba ọlá ni, ọba tí ó já sí pé òun ni olùkẹ́ gbogbo àgbáńlá ayé, òun lolùṣẹ̀dá, òun náà ló sì mójútó àwọn ẹ̀dá rẹ̀, òun náà ló sì ní àwọn ẹ̀dá rẹ̀ ló sì ń ṣètò lórí wọn. A kí Ọlọ́hun Ọba náà. A tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, nígbà tí a ń jẹ́rìí pé ẹrú Ọlọ́hun Ọba ni, òjíṣẹ́ Ọlọ́hun Ọba ni, kì í ṣe ọmọ Ọlọ́hun Ọba. Ọlọ́hun ṣá lẹ́ṣà ó fi ṣẹ́ran, ó wá kọ́ wa pé kí a mọ Ọlọ́hun Ọba ní ọ̀kan, kí a sì jọ́sìn fún bó ṣe tọ́ àti bó ti ṣe yẹ, kí a sì lò gbésí ayé wa lọ́nà tó dáa, ká lè parí ẹ̀ dáadáa, ká sì lè jèrè lẹ́yìn ìrìn àjò yìí, ìyẹn ọgbà ìdẹ̀ra ni tí ń jẹ́ àlìjánnà, kí ó lè jẹ́ sí pé ibẹ̀ yẹn ni ó jẹ́ ibùsọ̀kalẹ̀ sí wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, bó ṣe jẹ́ iṣẹ́ yìí làwọn kan gbà, àwọn kan kọ̀. Àwọn sàhábà tí wọ́n bá rìn, tí wọ́n bá lò gbà, tí wọ́n bá ṣe, láwọn tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ṣàlékún ìkẹ́ ìgẹ̀ tí wọn náà bá ṣe ń tọrọ fún Ànábì là ń tọrọ fáwọn náà, àtàwọn gbogbo àwọn ará ilé Ànábì wa Muhammad àti gbogbo àwa tá a máa gbé ẹsẹ̀ wa sí ipa tí Ànábì Muhammad là kalẹ̀, àbí ojú ọ̀nà yìí tí ó fi mọ̀ wá tọ́lọ́hun Ọba rán ni. Gbogbo àwa tá a máa rìn, kọ́lọ̀ ń jẹ́ kí a lè ṣoríire, kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè lábọ̀. Báyìí ni a kí ọ̀kọ̀ọ̀kan nínú wa, èjèèjì nínú wa, ìjọlajẹ́ ni tá ń bẹ nítòsí àbí ní jìnnà, ní àyè tí ẹ̀ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, àánú Ọlọ́hun Ọba, orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ yóò máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Eré ìṣesí yòówù tẹ́lẹ̀ wa, tẹ́ ń gbọ́ wa, ẹni ó wà nínú ilé rẹ̀ ní, abẹ́ni tó wà lóde tí ń gbọ́ wa, lẹ́nu iṣẹ́ ẹni tí ó ń wò wá, tí Ọlọ́run fún láǹfààní yìí, àfàànú Ọlọ́hun Ọba kí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni tí ń bẹ lórí ìdùnnú àbí nínú ìbànújẹ́, lórí àìlera ara ni àbí lórí àìrífọ̀kànbalẹ̀, Ọlọ́run ó du ẹnì kọ̀ọ̀kan wánú, yóò fi aláyàbalẹ̀. Ọlọ́run ó fi oore yìí tá ń gbọ́ tá ń wò yìí, Ọlọ́run ó fi ṣe wá ní ayatul qiyama. Naam, àwọn ẹrúsìn Ọlọ́run Ọba, ilé ẹ̀kan sí ó yẹ kí a mọ̀ pé èyí tí ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ti àkókò yìí, òun náà ni ọ̀rọ̀ nípa ogun Badr, èyí tó jẹ́ al-kubra ìlànì, ogun tí Ànábì sallallahu alaihi wasallam tí ó jà, tí àwọn olùgbàgbọ́ òdodo sì tẹ̀lé. Èyàn nígbà tí Ànábì wà nílẹ̀ Madina tó ń wá pàdé àwọn tí a jẹ́ al-mushrikin, àwọn ọ̀ṣẹbọ Quraysh láti ilẹ̀ Makka, tí wọ́n wá pàdé, táwọn ń bọ̀ láti ilẹ̀ Sham pẹ̀lú dúkìá ọjà tí wọ́n lọ rà, tí wọ́n ń kó bọ̀, tí ìpàdé yìí wá wáyé níbi ààyè kan tí jẹ́ sí pé odò kan bẹ́ẹ̀ ẹni tó gbìyànjú àti wọ odò yìí, ẹni tó ṣalágbátẹrù rẹ̀ náà ń pè ní Badr. Wọ́n bá pe ààyè náà ní Badr. Ààyè ní ìpàdé ti wáyé. Bó ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀, bó ló ṣe bẹ̀rẹ̀ títí ó fi wá débẹ̀, kí ni àbájáde ìṣẹ̀lẹ̀ yìí, àwọn ẹ̀kọ́ wo ló dìrọ̀ mọ́, òun ni èyí tí a fẹ́ máa mẹ́nubà báyìí. Kí Ọlọ́run Ọba kó jọ̀ọ́ jàre, kó fi ahọ́n wa kó fi lé náà. Ọ̀rọ̀ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam,
ọ̀rọ̀ ńlá ni fún gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dé èèyàn ńlá àbí fún gbogbo ẹnikẹ́ni tó la nǹkan kọjá ìmá gbọ́ ọ̀rọ̀ nípa ìgbésí ayé ànábì wa Muhammad sallam ìmá kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé ànábì wa Muhammad sallam òun ló lè sọ àwọn ọmọ wa dolóríire òun ló lè gbé wa fà wá lọ́wọ́ sókè ẹni tí ń la nǹkan kọjá tí ń la ìnira kọjá àbí ń bá wàhálà kan fà á nínú ayé ńgbà tá a ti mọ̀ pé bẹ́ẹ̀ náà láyé rí ayé bainal harbi was-silmi yóò máa bẹ ńjọ́ míì ẹ̀dá ó máa bẹ nínú làásìgbò wàhálà ńjọ́ míì ìdùnnú ó máa bẹ ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ ńjọ́ míì ìfòyà ó máa bẹ ńjọ́ míì bẹ́ẹ̀ ni ìrìn àjò ọmọ ẹ̀dá nínú ayé gbogbo ẹni tí bá wá ń wo bóòlù ànábì wa Muhammad sallam bóòlù ló ṣe rìn wọ́n máa kẹ́kọ̀ọ́ pé ẹni ìyè ẹni àfiṣẹ́rán ẹni tí ìdáyà Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ bóòlù ló ṣe rìn tó fi yege tànábì fi wá dirú tó dígbà tó wá di pé kò síbi tí ò sí láyé ìntí Ọlọ́run ọba pè náà ló jẹ́ òun ni rahmatan lil alamin al-mab'us ẹni tá a gbé dìde láàánú fún gbogbo àgbáńlá ayé iṣẹ́ wo ló bá ṣe rẹ̀ lónìí ètò wo ló bá ètò tá a fi rán ànábì wa Muhammad sallam nínú ayé lónìí kò sí àjàsí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dé èèyàn gidi ọmọ tó fẹ́ dé èèyàn gidi ó fẹ́ dé èèyàn pàtàkì alọ́mọ́nìgbàgbé tòótọ́ tí iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ dájúdájú àfi kí a máa tọpẹ́ ẹsẹ̀ ànábì wa Muhammad sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathiran bẹ́yàn bá fẹ́ ṣoríire tó fẹ́ bá Ọlọ́run ọba pàdé ní dáadáa lórí pé olóríire lòun kó tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò jèrè ayé yóò jèrè alkiyama ìzàn ọ̀ràn yẹn ní fún wa pé kí á lọ mọ̀ ìpé ayé tá a wà ń bẹ̀ yín o duwalun ayé yín lọ òun yí bọ̀ ni tó já sí pé bí a ṣe ń lo àkókò èyí tó dẹrùn tó rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ náà ni à ń lo àkókò èyí tó nira tẹ́lómi ò fọwọ́ mérí tẹ́lómi ò fọwọ́ gbérí tẹ́lómi ò mọ̀ pé ìjọ mo fẹ́ bọ́ lọ́wọ́ eléwọ̀n yìí bẹ́ẹ̀ ni ọmọ èdè ènìyàn yóò máa lò ó Ọlọ́run ọba sì ti jó yé wa ní Al-Qur'ani pé inna ma'al usri yusra wa inna ma'al usri yusra tó bá le tó bá rí ká ó le ọ̀nà àdẹ̀kùn wà ń bẹ ẹ̀rin ibi líle láti máa lọ bí dídẹ̀ níbi líle láti máa lọ bí dídẹ̀ níbi pé tó kò kóra wọn kò jọra wọn lọ́mọ èèyàn ó ti gbìyànjú tí ó fi jánà ìzán ìrìn àjò ọmọ èdè ènìyàn lórí bẹ́ẹ̀ dájúdájú gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́rẹ kọjá náà ni wọ́n gbára fìtínà kọjá ní wọ́n gbára fìtínà àwọn tó jẹ́ pé mukhalif ni wọ́n ẹni tó já sí pé wọ́n yapa wọn ò tọ ojú ọ̀nà àwọn òjíṣẹ́ yìí pé wọn ò rí sí ní táwọn òjíṣẹ́ yìí gbé wá pẹ̀lú ìfẹ́ ẹnu wọn ni àbí pé bóyá ìdáyà ò sí fún wọn gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n la wàhálà àwọn èèyàn yìí kọjá wàhálà àwọn ọ̀tá tí Ọlọ́run fi sọ pé wa kazalika ja'alna li kulli nabiyyin aduwwa shayatinil insi wal jinn gbogbo àwọn tó ti ṣáájú náà ni wọ́n labẹ̀ kọjá tá àwọn ní ọ̀tá inú èèyàn nínú àwọn àlìjànnú nínú àwọn ẹ̀mí tá à ń rí àti ẹ̀mí àìrí wọ́n dojú kọ fìtínà wàhálà lọ́kan òjọ̀kan o tó sì dojú kọ àwọn náà tó já sí pé láàrin àwọn táwí yìí yuhi ba'duhum ila ba'di zukhrufil qawl tó já sí pé gùrúra wọ́n máa fi àwọn ẹ̀mí àìrí wọ́n ń ṣiṣẹ́ látara àwọn ẹ̀mí tá à ń rí tó já sí pé oríṣiríṣi ìdààmú ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa kó sí àwọn òjíṣẹ́ Ọlọ́run kó sí wọ́n bá rú wàhálà báyìí wọ́n bá pàdé nínú ayé o walau sha'a rabbuka ma fa'alu bọ́ bá wọ Ọlọ́run kankan ò ní wá bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run sọ fún ànábì fazaruhum wa ma yaftarun fi wọ́n lẹ̀ pẹ̀lú rẹ́ tí a ń pa fi wọ́n lẹ̀ pẹ̀lú bàjẹ́ wọn tí wọ́n ń ṣe nì fi wọ́n lẹ̀ ìwọ wọ́ ọ̀nà àbáyọ iṣẹ́ tá a gbé ràn ni ó dìmú ni ó gbámú ẹ rí i pé láàyè mí inú èyí tá a kà yí ń bẹ Suratul An'am aya sanduz tí a bá tún lọ wá àyè mí Kùránì sọ pé wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan minal mujrimina wa kafa bi rabbika hadiyan wa nasira nínú Ọlọ́run ní àmọ̀ sí àwọ Ọlọ́run ọba ní tó yẹ pé àwọn tá a rán àwa láà pè wọ́n àwa láà fi mọ̀mọ̀ wọ́n ti ń jẹ́ àwọn ànábì Ọlọ́run wọ́n sì lọ́ta minal mujrimin nínú àwọn èèyàn bú
tó já sí pé wa kafa bi rabbika hadiyan wa nasira. Ihun tó kù fún ọ ni pé dúrí mọ́ Ọlọ́run ọba rẹ̀, dìrọ̀ mọ́ Ọlọ́run, dìrọ̀ mọ́ po rẹ̀, kó ṣamọ̀nà rẹ̀ wa nasira, kó sì jẹ́ òjẹjà lórí àwọn olódì ní àwọn ọ̀tá, àwọn tó já sí pé wọn ò gbà fún tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni, wọ́n ń bínú pó ṣe lè jẹ́wọ́. Àwọn ànábì Ọlọ́run là ń sọ yìí ó ká tó wá sọ nínú àwọn ara wa, nítorí wọn ò gbọ́yè ìlànà táwọn ń tọ̀ ó yàtọ̀ sí èyí tí wọ́n ń tọ̀. Ẹ̀rí báyìí, ìdáni gbogbo ohun tí ò ń bá pàdé nínú ayé lónìí, gbogbo àdójúkọ tọ́mọ èèyàn rí nínú ayé lónìí, ń tó lọ mọ̀ ni pé nígbà tí àwọn àdójúkọ yìí ń bá ànábì wa Muhammad sallam, níṣẹ́ lọ́lọ́run ọba sọ fún pé ma yuqalu laka illa ma qad qila lirrusul, kí wọ́n sọ fún ọ gbogbo ohun tó ń bá pàdé, èébú, ìnira, ọ̀rọ̀ kọ́rọ̀, ìbàyànjẹ́, ìsọkúsọ ni tó ń bá pàdé, bí a ṣe sọ sáwọn tó ṣáájú rẹ̀ náà nù. Inna rabbaka ladhu maghfira wa dhu iqabi alim. Bí a bá padà, Ọlọ́run ó foríjì wọn, bí wọn ò sì padà, wọn ó jẹ ìyà ní. À ń sọ báyẹn fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, tó ń wò mí lẹ́yìn káyè tí a bá wà ní, dájúdájú ànábì wa Muhammad sallam nígbà tó ti kéde pé iṣẹ́ mi dé o, iṣẹ́ tá a rán mi rèé o, tó gbé ìjẹ́ ànábì rẹ̀ hàn táwọn èèyàn dá a mà láàrin àwọn ìran rẹ̀, láàrin àwọn ìjọ rẹ̀, náà ni àwọn àgbàlagbà abẹ tó pè wọ́n pé tó èmi inni rasulullah ilaykum jami'an, arán mi sí yín ni kí n wá ṣàlàyé ọ̀nà mọ̀ fún yín o. Àbà wàhálà dé, ó ka ìtàn àbúlà ábì ni, ọ̀nà wọ́ búùrì sí ànábì Muhammad sallam, ó sì sọ̀sọ́kúsọ, Ọlọ́run dá a padà fún pé tabban laka ya Aba Lahabi. Ìwọ ni kò ṣègbé, ìwọ ló ṣègbé, tabbat yada abi lahabi wa tabba. Ọwọ́ bú tó gbé tó nà sí ànábì ni ó fọwọ́ náà ṣe nǹkan rẹ̀ mọ́ o. Ànábì bá pàdé, kódà ìyàwó rẹ̀ tó ń rugi ẹlẹ́gùn sọ́nà fún ànábì tí ò jẹ́ kó rọ́nà lọ, yóò rugi ẹlẹ́gùn níwọ náà ni, tí a sì sokùn mọ́ Ọlọ́run, tí a wọ̀ wọnú jahannama. Ìdán ànábì bá pàdé gbogbo orú àwọn nǹkan tá à ń wí yìí, nígbà tó ti bẹ̀ tí a lè mọ̀ pé ògo tó gbé lọ́wọ́ ní, ọlá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ní, ibi tó fẹ́ gbà ní, àmọ́ rí bẹ́ẹ̀ o. Ẹni ìwọ tọ́lọ̀ ń pèsè nǹkan fún, orílẹ̀-èdè tọ́lọ̀ ń pèsè nǹkan fún, tó bá sùn àwọn tí wọ́n tají ṣáájú rẹ̀ wọ́n pé bẹ́lẹ̀ ìbá ilé dìde, lára àyà tí ń jẹ Áfíríkà náà kọ́nu, tó ń bá lè sùn tán àwọn tó bá lajú wọn bá rí pé bẹ́lẹ̀ ìbá lè mọ tọ́lọ́hun ọba ṣe fún, ó ti lọ́nu. Wọ́n wà máa dìtẹ̀, wọ́n wà gbogbo ọ̀nà tí wọ́n fi dé mọ́lẹ̀, tí wọ́n máa lo dúkìá rẹ̀. Ẹ wá pé àwọn kòlóòn kan dé, àwọn kinní kan dé ní ọbẹ̀ lẹ́yìn, wọ́n partager Afrique, wọ́n ṣe wọ́n mọ̀. Nígbà tó jẹ́ sí pé wọ́n ti ṣe wo iṣẹ́ tí ń bẹ, ogun ní ìtètè jí, ìtètè lajú, ìtètè kẹ́kọ̀ọ́, ìjẹ́ ìfẹ́ra rẹ̀ ní ìjẹ́kẹ́rí ẹni ó pé ní màá mú ní tètè bọ́ níbi àwọn nǹkan báyìí. Nígbà tí wọ́n ń sún àwọn nǹkan ti wà lójúfò ti pẹ́. Ìdán bí ànábì ṣe kéde tí ẹgbẹ́ in ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí, àtakòdé yóò wo gbogbo òrìṣà tí àwọn ń sìn ní, gbogbo ọ̀rọ̀ táwọn ń pa fáwọn èèyàn, òòṣà tí ò ríran, tí ò gbọ́, tí ó sọ̀rọ̀ táwọn ń pè ń tó sọ ní yẹlẹ dáwà eléyìí tó ń pèpè lọ síbi tawhid, ó ti wó gbogbo òòṣà ni tá a bá gbà fún òòṣà wo ò ní sí mọ́. Àwọn sì ti rí i pé ó ń tako kùltù ìtàwọn, àwọn bàbá àwọn ìmọ̀ tí wọ́n gbé wá, dájúdájú ànábì ti takò ní wọn ò fẹ́ ẹsísté mọ́ ni àfi ká gbéjà kó, ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà, ká parí ọ̀rọ̀ rẹ̀, káwọn lè máa bẹ. Ìdẹ́ni ogun tẹ̀ ń wò nínú àgbáyé, táfíríkà ń jàjà pé mo fẹ́ bọ́ tí ò ṣeé ṣe, tí ò rọrùn yìí, kiri wá lọ pé sínú síra ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ká lọ wò tàwọn ẹni ńlá, kò sẹ́ni ńlá kan tó tó ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bí a ṣe ní wọ́n mú tọ́lọ́hun ọba mọ́ ni, wọ́n dúró dáadáa, wọ́n ṣòdodo ni, wọ́n fẹ́ràn ara wọn, wọ́n fètò lẹ̀ bí Ọlọ́hun ọba ṣe pé kí wọ́n rìn, wọ́n gbà fún Ọlọ́hun ní wọ́n fi débi tán lọ. Ìdán ní rírí ni tí wọ́n rí pé ànábì gbé kínní ìdè, ọ̀tá bẹ̀rẹ̀, wàhálà bẹ̀rẹ̀, kódà wọ́n lébù wípé àfikà ẹ̀pá. Wọ́n sọ̀rọ̀ lẹ́yìn, wọ́n ṣèpàdé. Kùránì ní wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkurullah wallahu khairul makirin.
nígbà náà wọ́n péjọ wọ́n sì dètè lérí pé bó la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àwọn kèfèrí àwọn kan ní ẹjá dè mọ́lẹ̀ àwọn kan ní ẹjá pa ẹjá tì mọ́lẹ̀ ẹjá tì mẹ́wọ̀n ó ti wà tipẹ́ fá eléyìí alátakò wa ni ẹ tì mọ́lẹ̀ àmọ́ gbọ́rùn rẹ̀ mọ́ tá a fi parí tiwa ó ti wà tipẹ́ àwọn kan ṣe irọ́ ẹjá pa bó bá kù ń bẹ̀ tá a sì mọ̀ pé ó kù ń bẹ̀ ni ọkàn owó sì mọ̀ pé kínní yìí ejò àgékù ni ẹjá pa àwọn kan sì dúró pé ẹjá lè lọ ẹjá lè ká lè jìnnà káwọ òfìsè tiwa ẹmẹjẹ apá wọn dúró lérí bẹ́ẹ̀ Ọlọ́run ni wọ́n dètè Ọlọ́run ni mo bètè wọn jẹ́ sáwọn wọn agbọn tó Ọlọ́run ọba ni Ọlọ́run ni wọn nítorí kíni ìdìdí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdáni lórí eléyìí tí ànábì bẹ̀rẹ̀ dáwà àdójúkọ yìí ń bẹ tó já sí pé ó mú ànábì rìnrìn ó mú yọ̀ǹda fáwọn kan náà àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ níjọ́ náà nígbà tí wàhálà pọ̀ pé ẹ lọ sí Habasha wọ́n lọ sí àkọ́kọ́ kódà wọ́n tún lọ tẹ́lẹ̀ kejì ẹ̀ẹ̀mejì ni wọ́n lọ sílùú Ethiopia tánàbí yọ pé ẹ lọ ẹ farasoko sí ọ̀hún níbi wàhálà ọ̀hún níbi tó pọ̀ dé ìrìn àjò yìí ò mọ lérí bẹ́ẹ̀ wọ́n takò wọ́n dà wọ́n láàmú nígbà wàhálà pọ̀ Abu Talib ó jáde láyé tó ń jẹ́ ọ̀nkùlù ànábì sọ̀sẹ́lá ó jáde láyé ìyàwó rẹ̀ Khadija tó gbà fún ni tó dúró tì í ni òun náà jáde láyé ìbànújẹ́ dé bá ànábì wa Muhammad mo ṣe bá ànábì lọ sí Taif ẹmu tó bá pàdé ń bẹ ó bá wàhálà bí àwọn ìdààmú yìí ṣe ń bọ̀ ní kọ́ bá yẹ pé ànábì lọ jagun ó kàn lọ jagun ó dá wàhálà ogun ló jà kó tó jagun ẹ mọ́rú ogun tí a ti bá a fà ká tó yọ̀ǹda fún pé ọ̀yá ìwọ náà ibi ó dé yìí ó ti wà dó omi kò síbi tó lè lọ mọ́ ọ̀yá wá fèsì wọn kó o fi dáàbò bora ẹ kó o fi dáàbò bo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ kàn má pa yín lásán kí a má dààmú yín lásán ìrìn àjò yìí tí ànábì rìn ìbànújẹ́ tó gbé bọ Tọ́ìfù níbi tí a ti lẹ̀ lóko la ilaha illallah allahumma salli ala muhammadin wa ala ali muhammad ọlọ́run bá kí ànábì bá kí àwọn sàhábà bá kí àwọn ará ilé ànábì ìrìn àjò yìí ṣé ló fà á lọ́lọ́run ṣe tẹ́sílẹ̀ fún ànábì pé máa bọ̀ Isra wal Miraj gùnkè wá la pé ọlọ́run ọba tù ú lọ́kàn nínú gbogbo eléyìí náà là ń rí wíwá àwọn ará Mádínà sílẹ̀ Mákà tí ànábì sì ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì ń gbọ́ díẹ̀ èyí tí ń mú ànábì máa rí pé ilẹ̀ Mákà tó nira tí ogun pọ̀ ń bẹ yìí àwọn ará Mádínà ó dàbí pé àwọn fararọ ìlú wọn fararọ wọ́n fà wá mọ́ra wọ́n gbọ́ wáyé ẹ̀rí gbogbo pé Musa bunu Umair máa wá lọ sọ́hún gbogbo Mádínà ń fara balẹ̀ fún dáwà tí ànábì sàṣálà ń gbé dání Mákà ti gbóná máa wo bí tọ́nà ogun ti wá dé o tó fi á di pé ànábì irọ́ ẹ̀jẹ̀ kémi náà dìde ẹ má jẹ́ kápá mára àṣẹ Ọlọ́run ní má pápá mára ibì kan lọ̀rọ̀ ti ń bọ̀ o kẹ́nìkan má gbé láàrin ọ̀rọ̀ fún ẹ pé irọ́ pé báyìí lànàbì ṣe ó kàn lọ ń jagun ní ibì kan lọ̀rọ̀ ti ń bọ̀ ìdáni ìrìn àjò yìí ó ní agbára tó já sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi wá di èrò pé ilẹ̀ Madina sì farabalẹ̀ ó sì rọrùn níbi ìnira tí ń bá nílẹ̀ Mákà níbi ìgbóná tí ń bẹ nílẹ̀ Mákà nínú ẹni tó kọ́ jáde náà ni Abu As-Salama al-Mahzumi òun àti ìyàwó rẹ̀ tá a mọ̀ sí Umu Salama yìí wọ́n jáde láti lọ sílẹ̀ Madina nígbà tí kálukú wọn ń lọ díẹ̀ pé àwọn Musabu ti dọ̀wọ́ àwọn èèyàn ti dọ̀wọ́ wọn ti ìlú ti ń fara rọ pé tó anabi Muhammad sallam Madina sì fàyè gbà wá ó dà ẹ máa jáde díẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ kẹ́ ẹ máa lọ fara sùkò sí Madina wàhálà pọ̀ níbi tá a wà ibi ìgbóná àwọn tí wọ́n jẹ́ ẹbí Umu Salama wọ́n dí lọ́nà pé kí ni tọkọ rẹ̀ bá fẹ́ lọ kó máa lọ ó ní lọ ó ní tẹ̀lé lọ ó yà lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbélé ọmọ tiwa ni wọ́n dá dúró lẹ́yìn mùfàwàdọ́ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ títí kí wọ́n tó wá yọ̀ǹda fún kó tó wá lọ ìdáni wọ́n bẹ̀ sí gbégi lẹ́nà wọn ò tún fẹ́ kí wọ́n sákò lù wọn ò tún fẹ́ kí wọ́n lọ ẹni wọn ò tún fẹ́ ibi tó fi di pé àwọn olùgbàgbọ́ òdodo yatasallaluna wọ́n bẹ̀ sí dọ́gbọ́n lọ lẹ́yìn pẹ̀lú ìnira wọn lọ ní ìdáni
fakharaja ar-rasul ala ad-dalil al-Qur'ani. Àṣẹ ló dé fún ànábì wa Muhammad sallam kó tó di pé ànábì gan dìde nígbà tí wọ́n ti lérí ogun pé àfikápá ìdán Ọlọ́run ní tó kò burú o. Alam takun ardullahi wasi'a fatuhajiru fiha. Ilẹ̀ Ọlọ́run kúkú fẹ̀, ọ̀wá nífi ààyè yìí ńlẹ̀ kó tẹ̀síwájú kó lọ síbi táyé ti gbà ọ́, Madina nù. Kó lọ síbi táwọn èèyàn ti tún retí rẹ tí ó pé kò sí ìdààmú òní bọ́ ń bẹ ibi ti gbọ́ná jù. Bí ànábì ṣe ń sá pẹ̀lú òdodo tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ bí ṣe ń sánu kọ́rọ̀ tó dọ̀rọ̀ ogun o. Ẹ wo bó ṣe sá pẹ̀lú àwọn ẹjọ́ ẹ̀ àtòun náà àti dáwà tó gbé lọ́wọ́ tó sì jẹ́ pé òdodo ni. Ẹ wo bó ṣe ń fara tó ń fi sọ́tún tó ń fi sósì pé bóun ni mo fẹ́ ṣe tí fi bọ́ lọ́wọ́ àwọn èèyàn yìí. Ànábì jáde kó lé ní ọjọ́ tó di pé tó lónìí ni a pa Ọlọ́run ní ó jáde lónìí o. Àwọn wà ń bẹ ànábì jáde kó nú ilé rẹ̀ lẹ́ni tí ń ka gbólóhùn Ọlọ́run pé waja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa aghshaynahum fahum la yubsirun. Tí Kùránì mú wá fún wa ń bi súra Yásínì tó a lọ o ànábì sàlámù lọ tí ẹnìkankan ò sì rí ọwọ́ ẹnìkankan ò kàn. Ọdẹ Madina ó kó wọn lẹ́nu jọ pé ẹ̀yin tẹ́ wá Madina ìṣọ̀kan dọwọ́ yín o. Láàrin àwọn tó tẹ̀lé wá láti Mákà àtàwọn ará Madina ó kó wọn jọ. Ó jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn, kí wọ́n jẹ́ni tí wọ́n bára wọn ṣe lọ́nà rọrùn. Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn tí wọ́n kú Mákà tí wọ́n ti wálé wà ń bẹ tí wọ́n ti wá Madina ń bẹ o tó wá ránṣẹ́ sí wọn díẹ̀ nínú ẹ̀ láàmú rí àwọn Zaid ibn Harisa láàmú rí irú nínú àwọn ọmọ rẹ̀ Fatima ní nǹkan kan gbogbo àwọn eléyìí wá dé bá a ó ti lọ ìkẹyìn náà wá ń kó Mákà díẹ̀ títí wọ́n wá ń ba ẹ wo bó ṣe farapamọ́ bó ṣe sá tó tí ò fẹ́ jagun tí ò tọ́lọ́hun ò yọ̀ǹda fún pé lọ jagun tó sì lódodo lọ́wọ́. Kódà wọ́n tún wá dúró pé gbogbo àwọn tó jẹ́ mustadafina àwọn ọ̀lẹ tí wọ́n tipa ká wọn ni wọ́n dá wọn dúró sí Mákà pé tó bẹ́ẹ̀ lè lọ bá ní Madina. Wọ́n dí wọn lọ́wọ́. Ànábì kú wá Madina pẹ̀lú àwọn tí wọ́n wà ń bẹ. Ó sì bá àwọn Yehudi àwọn Nasara àwọn Yehudi tí wọ́n bẹ Madina ó bá wọn sọ̀rọ̀ lérí pé ẹjẹ́ afẹ́ ara wa ẹ má jà àwọn oníjà yín lógun ẹ̀yin náà ẹ má jà wá lógun ẹ dúró láàyè yín ká náà dúró láàrin wa kó mọ̀ sí wàhálà. Ó fi àlàáfíà ó jẹ́ kálàáfíà jọba títí àṣẹ dé ńjọ́ kan tí Ọlọ́run sọ fún ànábì Muhammad sallam nígbà tó ti ní istiqrar tára wọn ti balẹ̀ Madina. Àṣẹ dé pé uzina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna Allaha ala nasrihim laqadir. Ọlọ́run ní mo yọ̀ǹda fún ọ èèwọ̀ tó já sí pé wọ́n gbógun ti ẹni wọ́n ti bọ̀ ọ́ sí àbòsí ipò wọ́n lé ẹ̀wọ̀n tún fún àwọn èèyàn lálàáfíà àwọn tó fẹ́ abẹ́ ẹ̀wọ̀n ò já abẹ́ wàhálà lónìí wàhálà lọ́la. Ọlọ́run ní èmi Ọlọ́run ṣetán láti dúró tì yín. Ẹ̀yin tó já sí pé alladhina ukhriju min diyarihim bighayri haqqin wọ́n lé yín jáde ńlé yín bighayri haqqin kí lẹ ṣe kí lẹ fà tó fi ṣerú eléyìí fún yín illa an qalu rabbuna Allah. Ìntẹ́ ẹ̀kàn ṣe náà ni pé Ọlọ́run ọba ni tó dá sánmọ̀ tó ní kápá tó ní gbogbo òun làwọn ò máa sìn tó ní gbogbo nǹkan òun láà máa sìn ibi wàhálà ti dẹnu ṣẹ̀ṣẹ̀ wà nù. Ẹ̀ṣẹ̀ yìí pé tawhid ẹni tó ní kápá sánmọ̀ tó dá nǹkan rẹ̀ tó sì ń ṣe jẹ tó ń ṣe ìmú tó òun ní ká máa sìn ọ̀tá ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ nù. Ọlọ́run ó dá mo yọ̀ǹda o ẹ máa ibi tẹ́ ẹ dé nísìnyí istiqrar ẹ ti wà Mádínà ara yín ti balẹ̀ ẹ yẹ ẹ fètò sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá kàn dákẹ́ báyìí àwọn èèyàn yìí wọ́n máa tún wà lọ́hùn wọ́n tún wo báwọn náà ṣe fẹ́ bá yín wàhálà ó pọ̀. Ìzán ìgbà ni àṣẹ dé wa qatalu fi sabilillahi alladhina yuqatilunakum ẹ ṣètò Ọlọ́run ẹ jagun ẹ̀yin náà dìde ẹ̀yin náà múra ẹ kọlù wọn àwọn tí ń kọlù yín ni wala ta'tadu àmọ́ Ọlọ́run ní mi ò fẹ́ kẹ́ kọjá àlà o ìkọlù wọn tá a wí ní kì í ṣe ìkọlù wọn pé wọ́n ti ní àkọlù wọn Islam dà púpọ̀ àlàáfíà ló kúkú wá dìfà fi dáàbò bo Islam ní àti àwọn mùsùlùmí. Ọlọ́run ní inna Allaha la yuhibbul mu'tadin mi ò fẹ́ kéèyàn máa kọjá àlà bó ṣe já sí pé wọ́n ní wọn lára tó ní a tún fún wọn láǹfààní pé ẹ tún ṣọ́ra ni o ẹ gbọ́dọ̀ jàkújà o ẹ gbọ́dọ̀ ṣe wọ́nàwọ́nà o ẹ tún máa bẹ̀rù pé àníkíjà ó parí kọ́rọ̀ sì dá kálàáfíà ó ń bẹ. Ìdán bí ìpalẹ̀mọ́ ogun ṣe bẹ̀rẹ̀ díẹ̀ nù tá a fi rí wípé àwọn sàráyà ànábì gbé àwọn kan dìde
tí wọ́n ti lọ fẹ́ kó àwọn èèyàn yìí lójú níbi wípé dúkìá tí wọ́n gbà lọ́dọ̀ wọn nígbà tí wọ́n jáde bọ̀ láti Mẹ́kà, wọ́n kó dúkìá wọn ẹ̀ ní kólé yìí lọ ẹ̀ ní gbélé yìí lọ nǹkankan, wọ́n ti ṣe sí ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn. Àwọn ń gbé Mádínà nínú ebi, nínú pé ká máa àwọn ará Mádínà máa fún wọn ní nǹkan kájọ níbi ìjọmọ̀ ẹ̀yà láàrin àwọn olùgbàgbọ́. Gbogbo ìṣesí yìí ìjẹ́ kó yẹ kó ní fathu. Ó jẹ́ kí Ànábì wa Muhammad sallam wọn rí pé ká máa ṣègbésẹ̀ díẹ̀díẹ̀ pé àwọn èèyàn yìí dúkìá tí wọ́n kó yìí ni wọ́n fi ń lọ rajà, nínú rẹ̀ wọ́n fi ń lọ lẹ̀ Ṣáàmù lọ kó ọjà wá. Ìjẹ́ tá a bá pàdé wọn tí a bá gbà lọ nínú tí ń bẹ lọ́dọ̀ wọn ni tá a fèyí dìtọ̀ ọ̀hún kò tí ì pọ̀ jù. Eléyìí ni ìrìn àjò tí a rí lọ́dọ̀ Ànábì wa Muhammad sallam tóun náà ò jáde, tó ń gbé àwọn èèyàn dìde lóríṣiríṣi tó ti wáyé kó tó di pé ogun Badri ńlá ni tá a pè ní Gazwatu Badril Kubra kó tó wá dé. Ìrìn àjò yìí Ànábì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, ó gbé àwọn mélòó kan dìde síwájú tí wọ́n lọ bá àwọn kọ́fílà tìjàríyà Kùrẹ́ṣì níbi tí wọ́n ti ń bọ̀ láti Ṣáàmù wọn ni tí wọ́n ti lọ rájà ni, tó já sí pé Ànábì gbé Hamza bin Abi Talib dìde ní pẹ̀lú àwọn bí 30 ọkùnrin kan nínú àwọn muhajirin, tó já sí pé wọ́n gbé àsíá lọ́wọ́ láti lọ pé kojú àwọn wọ̀nyí, láti lọ kojú wọn lọ́nà pé bàbá rí nǹkan kan gbà, tó jẹ́ pé Abu Jahli ń bẹ láàrin àwọn tàwí yìí àti bí àwọn 100 àwọn bí 100 bẹ́ẹ̀ ni wọ́n bẹ pẹ̀lú wọn nínú àwọn 30 pẹ̀lú 100 bó wọ́n ìṣera wọn. Falamma tasafu lil-qital, wọ́n ṣe tán láti jà pé a fẹ́ kojú wọn. Ọ̀kan tá ń pè ní Majda bin Amr al-Jahni, ọkùnrin yìí débẹ̀ ó bá làwọn ó lẹ́ mọ́ jà o. Àwọn mùsùlùmí sì gbọ́ràn sí lẹ́nu. Kódà ìtàn jẹ́ ká mọ̀ yìí pé Ànábì dúpẹ́ fún ọkùnrin náà. Ẹ̀yin 30 bó lẹ fẹ́ bá àwọn yìí, wọ́n kàn bá nǹkan jẹ́ irú muhawala ìgbìyànjú yẹn kọ́kọ́ wáyé ná. Nínú oṣù Shawwal, Ànábì sallam ó gbé ẹni tán pè ní Ubaydah bin Harith, ó gbé dìde pẹ̀lú àwọn bíi 80 àwọn bíi 80 bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé nínú àwọn muhajirin, tó yẹ pé àwọn náà gbé àsíá wọn lọ́wọ́ láti lọ kojú àwọn mélòó tí wọ́n ń bọ̀ pẹ̀lú ọjà wọn náà, àwọn tí wọ́n jẹ́ bí 100 láti lọ kojú wọn, tó já sí pé wọ́n tafà síra wọn, wọ́n tafà wọ́n dúnkokò mọ́ra wọn. Ṣùgbọ́n dé àwọn wọ̀nyí wọ́n sá lọ, àwọn mùsùlùmí ò sì sá tẹ̀lé wọn. Àwọn mùsùlùmí padà pé tó ẹjẹ́ àpadà, wọ́n fi wọ́n lẹ̀, wọn ò tẹ̀lé wọn. Eléyẹn àtúrí nínú oṣù Rajab, Ànábì tún gbé dìde àwọn òun náà tẹ̀lé wọn, àwọn èyí ó gbé wọn dìde ní àwọn tó já sí pé àwọn náà tún jẹ́ bí 100 bẹ́ẹ̀ nínú àwọn ènìyàn tó tún gbé wọn dìde bẹ́ẹ̀ yẹn pé ó yá o. Abdullahi ibn Jahsh òun ló wà ní aṣáájú wọn, tó já sí pé wọ́n lọ láti lọ kojú àwọn táwí yìí lójú ọ̀nà pé ká lè gbà nǹkan bọ̀ lọ́dọ̀ wọn, fi kún tí ń bẹ lọ́dọ̀ wa tí ò tó yìí. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí wọn, tó já sí pé lọ́hùn ń kọ́ o qatala al-muslimun Amr bin Khadrami wa saru Usman. Àwọn olùgbàgbọ́ òdodo ń jọ náà wọ́n jẹjà, òun ló jẹ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ. Wọ́n pa ọkùnrin tá a wí ní tá a pè ní Amr bin Khadrami níbi tí wọ́n ti bára wọn fa nǹkan, ọkùnrin ẹ̀mí rẹ̀ bọ́ ń bẹ̀. Wọ́n sì mú àwọn ènìyàn nínú wọn tí wọ́n sì kó dúkìá díẹ̀ wá, dúkìá tí ń bẹ lọ́wọ́ wọn jọ náà wọ́n kó wá sílẹ̀ Madina. Eléyìí ni èrè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ nígbà tí wọ́n ti wà Madina. Ìrìn àjò yìí ni tí Ànábì sallallahu alaihi wasallam muhawala pé ntẹ́ kó lọ́dọ̀ wa, àwa náà ẹ̀sìn fẹ́ gbọ́dọ̀ wa kọjá, àfẹ́fẹ́ gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa kọjá, ká gbọ́dọ̀ yín bóyá tá a bá rí díẹ̀ ń bẹ̀, àwa náà ó mọ̀ mú torí àbò sílẹ̀ fi kó lọ́dọ̀ wa kébi má wàá pa wá kú sílé. Ìrìn àjò Ànábì wa Muhammad ni o, bí ṣe ń dogun nìyẹn o. Ọlọ́run ọba bá kí Ànábì Muhammad, bá kẹ́ gbogbo àwọn sàhábà, ṣe àwa náà lórí rẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá,
ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalam ala tammani al-akmalan. Ala al-habib Muhammad bin Abdullah. Wa ala alihi wa sahbihi wa man walahu bil haqqi ila yawmiddin. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run rẹ̀ àjẹjẹ tẹ́ kó tún máa bá wa lẹ́ẹ̀kan sí lórí àlàyé tí à ń bá bọ̀ a bá débi pé nígbàtí Ànábì dé Madina ó gbìyànjú muhawalati pé ọjà tí àwọn kèfèrí wọ́n kó dúkìá tí a kó lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo láti Mákà ní káwọn lè rí gbà ń bẹ̀ nítorí kíni o láti lè fi ṣe mu'alajatil azamatil iqtisadiyya àti jẹ àti mu àti náà àti lò Madina gbogbo nǹkan bó ṣe rí pé dúkìá ọ̀pọ̀lọpọ̀ dúkìá àwọn èèyàn ló ti lọ bó láàrí díẹ̀ gbà ń bẹ̀ bó láàrí gbà ń bẹ̀ tí a fi ṣàtúnṣe eléyìí lẹ́ẹ̀fì rí pé ṣáájú gbogbo nínú àwọn àkókò yìí nínú àwọn ní ọdún kejì ní tí Ànábì ṣe jíra lọ́dún àkọ́kọ́ sọ́dún kejì ní àwọn ìrìn àjò tó pọ̀ ń bẹ̀ bí àwẹ̀ zakatul fitri zaka fún ara ẹ̀ zakatul mal zaka ńlá ni fún ara rẹ̀ gbogbo èyí ẹ máa rí nínú pé Ànábì ń fi kalẹ̀ ó sì jẹ́ ètò kan láti fi yanjú àti fi wá ojútùú sí àánú fún àánú ìrẹ́pọ̀ ìbára ẹni ṣe ìṣàánú ara ẹni nínú àwùjọ tẹ́ pé ní antred pé èmi ní ìwọ náà gbà kájọ kúnra wa àwọn ètò yìí pọ̀ tó túmọ̀ sí pé Ànábì yanjú tí a ń pè ní crise economic níbẹ̀ ni nínú ẹ̀ ni pé dúkìá wa wà ń bì kan táwọn kan sì ń kó fi lọ rajà tí a ń gbádùn tí a ń jẹ tí a ń mu bó la ṣe lè récupérer àwọn dúkìá yìí lọ́dọ̀ wọn irú ròrí bẹ́ẹ̀ ó wà tí Ànábì sallallahu alaihi wasallam òun náà ń rò pé bó la ṣe ṣe akú ti yọ̀ǹda fún wa ibẹ̀ ni a bá àlàyé dé ìrìn àjò yìí ló fà á tá a fi débi pé Ànábì fi àwọn kan ránṣẹ́ àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni kejì àwọn sẹ̀ríyà ẹlẹ́kẹ̀ẹ́ta pé àwọn tó gbé dìde pé ẹ lọ kojú wọn bí ẹ lè rí nǹkan gbà ẹlẹ́kẹ̀ẹ́ta la ní níbẹ̀ ni wọ́n ti rí dúkìá díẹ̀ wálé. ìdán lẹ́yìn ìgbà ni náà ni Gazwat Badr Kubra wá ṣẹlẹ̀ ńlá náà wá dé ogun ńlá tó yẹ pé Ànábì gangan bẹ́ẹ̀ tí eléyìí Ànábì gbọ́ wípé àwọn tí wọ́n lọ rajà yìí wọ́n bò háyà ọjà tí wọ́n sì rà lílọ tí wọ́n lọ yìí wọ́n bò háyà gan o Ànábì gbúrò wọn àti ọjà tí wọ́n lọ rà bó ṣe pọ̀ tó sì já sí pé Abu Sufyan ló jẹ́ bàádò gan ìrìn àjò yìí láti Mákà wọ́n sì ní àwọn nǹkan ẹ̀ṣọ́ Ànábì ṣèwádìí tó péye láti mọ̀ pé àwọn wo ni wọ́n dáàbò bò wọ́n lé ní 30 sí 40 wọ́n lé ní 30 sí 40 ṣe 30 sí 40 àwọn tí a ń ṣọ́ wọn tí a ń dáàbò bò wọ́n Ànábì wá ọ̀ràn èèyàn ó gbé èèyàn dìde pé Ibnu Amru ó gbé dìde lọ wá màlúmát ká lọ wo pé ibò ni wọ́n ṣe ibò náà ṣe tó kí ní ń bẹ lọ́dọ̀ wọn Ànábì ní takhtit ó ní plan kò kàn dìde lẹ́ẹ̀kan náà ó gbé èèyàn dìde wọ́n lọ wo pé àwọn èyí ibò náà ti dé dúkìá ò ní bẹ pẹ̀lú wọn àwọn mélòó ní bò náà ṣe rìn bò lọ́jà wọn ṣe tó gbogbo eléyìí ni Ànábì sallam ó ṣe o Ànábì wá sọ fún àwọn èèyàn ní Madina pé ẹ já dìde ń bí eléyìí bóyá ń táàrí ń bí yìí yóò máa ṣe déédéé a fi dí èyí tí a kó lọ́dọ̀ wa àǹfààní lélẹ́yìí láti rí pé bọ́ọ̀lù ṣe pọ̀ tó ní èèyàn tó ń dáàbò bò pọ̀ tó nǹkan ẹ jẹ́ ká dìde ń bí eléyìí o bó jẹ́ pé àwọn náà ò tí ì nípalẹ̀ mọ́ tó tóbi àwọn èèyàn tó pọ̀ tí wọ́n tẹ̀lé wọn pé ó yá wọn ìpalẹ̀ ogun àkọ́kọ́ ni tí Ànábì sallam ló jáde tó wá níjọ́ Jímọ̀ nínú Ramadan nígbà tí Ramadan náà ń di 27 tó ń di 27 nínú oṣù Ramadan náà wọ́n ti jagun yẹn Allahu Akbar
ní ẹ ti jagun yẹn nígbà tí Ramadan náà ń di 27 níjọ́ Jímọ̀ lógún òun bọ́ sí. Ànábì ní takhtit kò dédé lọ jálẹ̀ kan náà, ó fi ètò sí kínní, ó ṣèwádìí fínífíní nípa wípé àwọn mélòó ni báwo wọ́n ṣe jẹ́, dúkìá òun kó lọ́wọ́. Nígbà tí Ànábì ó jáde, àwọn tó tẹ̀lé òun níjọ́ náà wọ́n tó 300 et quelques. Àwọn olùmọ̀ wọ́n sọ pé 313 lẹ́fìmọ̀ gbọ́ wọn máa sọ pé àwọn tó jagun Bádérì o òǹkà wọn ní 313, àwọn kan sọ pé 314, àwọn kan sọ 319, àwọn kan sọ 340, bẹ́ẹ̀ lọ. But wọ́n wà sáàwà lérí pé 300 ó lé sí 100 àti 10 àti mélòó kan pé tó sáà fẹ́ jọ. Wọ́n sáà dìde, wọn ò tó àwọn tá à ń wí yìí, wọn ò tó wọn, àwọn tá à ń wí yìí pọ̀ gan. Àwọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Á padà débi tí a ti máa sọ nípa àyà tí ń jẹ́ àmọ̀ pé àwọn olùmọ̀ ní wọ́n tó 100,000 kan àti 100 ó lé ní wọ́n. Àwọn tẹ́ padà wá gbájà níkẹyìn. Ṣùgbọ́n Ànábì pé àwọn tá à ń wí yìí wọ́n tẹ̀lé jáde. Bí níyàtìlẹ̀ ìtìrán, wọn ò ní àníyàn pé àwọn fẹ́ lọ jagun. Káwọn kalẹ̀ mọ́ wọn, káwọn kó dúkìá wọn ni, kì í ṣe pé bóyá káwọn para wọn. Kódà nǹkan ọ̀gùn tí wọn kó lọ́wọ́ ńjọ́ náà kò tó nǹkan. Àwọn tó mẹṣígùn tó lè fẹ́ sí ìjà tó lè ṣe méjì pé níbẹ̀ láàrin wọn. Àwọn ẹṣin àwọn ràkúnmí wọn tí wọn kó ńjọ́ náà kò ju 150 lọ. Tí ń jẹ́ Swandis tí wọn kó dání jọ, wọ́n gbéra wọn ní bíi mẹ́ta mẹ́rin. Kódà àwọn tí wọ́n gun eré tí Ànábì sàlámù gùn gan tí wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n tó méjì, ó jẹ́ pé àwọn mẹ́ta tó wà lérí kí àwọn méjì ní ẹjẹ́ àsọ̀kalẹ̀ ya Rasulullah, àtúmọ̀ bẹ́ẹ̀ pín ràkúnmí ni. Nínú wà Ànábì, nínú ẹ̀wọ̀n ẹ̀kọ́ tá a rí nínú Badri tá a mú jáde bọ̀ yìí náà, òun náà ní kíni Ànábì ò gbà fún wọn. Ó ní bẹ́ẹ̀ ṣe ń wóre lèmi náà ń wóre. Gbogbo ẹjẹ́ àjọgùn ẹ̀ ṣe wá fèmí sínú ọlá báyìí lẹ́yìn ó máa wá ní tó kẹ́yìn máa rinṣẹ̀ tẹ̀lé mi. Ẹjẹ́ àjọgùn. Ànábì ò fi àwọn sàábé ńlẹ̀ nínú ìnira kó máa wá gbanú. Onírà àjọ orí náà ni gbogbo ànájọ ń wórí ire ọ̀hún ni. Nígbà tí wọ́n rìnrìn àjò yìí wọ́n rìnrìn àjò yìí bẹ́ẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a mọ̀ mú ẹ̀kọ́ ń bẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tó rìn tó dé ta tẹ̀ jáde Madina, ó wo ọ̀tún ó wò sí, ó wo àwọn ọ̀kan nínú wọn ní Abdullahi ibn Umar wà àti Al-Barra ibn Azib inú wọn ló wà. Ó rí i pé ọ̀dọ́kùnrin ni wọ́n. Ó lẹ́yìn ìyẹ́ padà ẹ̀ mọ́ òlẹ̀ tẹ̀lé wa. Ànábì ò wé sí wọn. Agbára mi ò ní bẹ lọ́dọ̀ yín, ẹ padà sílé. Ẹ wo òjíṣẹ́ kò gbé ya gbogbo yẹn wá lọ kú síbẹ̀ rárá o. Ó ní takhtit, ó ní plan. Ẹ padà, ẹ̀yin ẹ padà, ó dá wọn padà nítorí wọ́n kéré ńjọ́ náà. Ẹlẹ́mìí tẹ́ ẹ fẹ́ jà tó tọ́ sójú ọ̀nà ọ̀rọ̀ àmọ́ ẹ padà. Lẹ́yìn náà nínú tá a mọ̀ rí lọ́dọ̀ Ànábì sálàm ní pé ọ̀kan nínú àwọn kèfèrí tó jẹ́ àwọn mùṣírikí yẹn ó wá jọ́yìn Ànábì pé èmi náà fẹ́ jọ́yìn yẹn fi bá wọn jà. Ànábì ní falan asta'inu bí mushrikin. Ànábì láyéláyé mi ò ní gbà kí n wá mú ẹni tó jẹ́ ọ̀ṣẹbọ fi ṣèrànlọ́wọ́ pé já lọ jagun, tó bá dojú ogun tó bá kọjú ìdásí mi ńkọ́. Ànábì ní takhtit, ó ní plan. Yìí pípé ń bẹ pẹ̀lú ẹ̀, ó dá padà hátà àsìlámà àfìgbà tọkùnrin nígbà tó gbàgbọ́ náà ló tó wá di pé iltahaqa bihim pé ó yá tẹ̀lé wa. Nínú tí a tún rí inú àwọn ẹ̀kọ́ tí Ànábì lò nínú gbani kógun ni ó tó bẹ̀rẹ̀ nínú ìpláàni pé mò ń lọ sógun ni torí ogun àkọ́kọ́ nù tóun náà jáde bẹ́ẹ̀ tá a pè ní gazwa sàríyà, tó bá jẹ́ pé ó fìyàn ránṣẹ́, tó bá di pé òun náà wà ń bẹ̀ ni à ń pè ní gazwa ni. A rí pé nínú ẹ̀kọ́ tá a rí pé musharakatu nabi ashabi fi si'ab. Ànábì ò fi wọ́n lẹ̀ pé níbi ogun yìí kẹrúndé èmi náà ń lọ. Ànábì jáde. Allahu akbar. Ànábì sallallahu alaihi wasallam ó jáde, ó sì tẹ̀lé wọn, ó sì bá wọn, ó bá wọn dójú ogun nìní àwọn bá bọ̀. Nígbà ni àwọn tí Abu Sufyan tó ń darí àwọn kọ́fílà tí ń bọ̀ kọ́wáfìlì yìí tó ń bọ̀, òun náà làbárí dọ́dọ̀ rẹ̀ nípa wípé ó dàbí pé àwọn èèyàn yìí náà ń palẹ̀ mọ́ o, wọ́n ń bọ̀. Ó ránṣẹ́, ó pe ọkùnrin tán pè ní Amru bun Damdama al-Ghafari, ó rán sí Mákà pé lọ́ọ́ pariwo fún ará Mákà pé Ànábì fẹ́ ẹntẹ́rọ́pù wa o pẹ̀lú àwọn ìjọ rẹ̀ o. Lòun gbẹ̀sìn ló délẹ̀ Mákà ló bẹ̀ sí pariwo. Àwọn àfáà wọ́n ní ó yẹ ẹ̀wù ọrùn rẹ̀,
ó ṣeré ẹ̀gíyẹgíyẹ tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé kíní yìí ṣeré o ló ń pariwo ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o àwọn ti kó dúkìá yín lọ. Gbogbo ariwo tó pa ń jọ náà ó jẹ́ kí àwọn ará Mẹ́kà náà palẹ̀ mọ́ kí wọ́n sì dìde láti fẹ́ àwọn náà fẹ́ wá gbìjà. Ìpalẹ̀mọ́ wọn ní lílọ àti ní bíbọ̀ lára wípé dájúdájú Al-Qur'ani ń jẹ́rìí sí ọ̀rọ̀ yìí ó sì ń ṣàlàyé rẹ̀ fún wa nínú Suratul Anfal nígbà tí ń jẹ́ kó yé wa pé àwọn wọ̀nyí tí wọ́n lé ẹ jáde nì tó já sí pé lérí òdodo ló sì wà. Dájúdájú Ànábì bá àwọn olùgbàgbọ́ òdodo sọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé pé ogun tá ń lọ ìṣe ká lọ ká mọ́ lọ ìbẹ́nu wọn tí ó gbà. Al-Qur'ani ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ìbẹ́nu wọn tọ́kàn wọn ò gbà títí a fi rí nínú àwọn muhajirin àti àwọn ansar tí wọ́n fi sọ̀rọ̀ jákè pé a ní padà lẹ́yìn rẹ̀. Wọ́n ṣe kútúbà wọ́n sọ̀rọ̀ àsìkò síwájú wa tó bẹ́ẹ̀ tá a bá sọ tí ẹnì kọ̀ọ̀kan wọn sọ. Ṣùgbọ́n dé Ànábì ní ṣáwórà pẹ̀lú wọn pé kíní yìí ó ti ń dogun báyìí o báwo ni ká ṣe yìí báwo ni ká ṣe yìí ṣé ká lọ ká mọ́ lọ báwo. Wọ́n dúró pé a ní padà lẹ́yìn rẹ̀. Wọ́n sọ̀rọ̀ tí ó kí Ànábì gan láyà pé tó ó yá ìwọ àgbẹ̀ ẹ gbọ́ àwọn tó jẹ́ àwọn ará Mádínà àwọn Ansar tí wọn ò tètè sọ̀rọ̀ Ànábì dojú ọ̀rọ̀ kọ wọ́n. Aṣáájú wọn fọhùn pé Ànábì lè padà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó ti fi wá tó ti kọ́ wa lẹ́sìn tó ti jẹ́ ká mọ̀ pọ́kàn lọ́lọ́run tó jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn ó bá sọ fún wa pé ibi báyìí ni ká dé tí wọn náà sì dé bẹ́ẹ̀ àfi káwa náà tẹ̀lé ní padà lẹ́yìn ẹ̀ láéláé. Gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn ìkìyà ńláńlá fún Ànábì wa Muhammad sallallahu nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ Ànábì tún ṣe ṣáwúrà pẹ̀lú wọn kó tó lọ sí ogun yẹn. Dájúdájú Ànábì tí wòye sí níbi ìwòye sí ogun tí ń lọ ni wọ́n ní ńgbà tí Ànábì dáàrin kan wọ́n dúró lágbègbè ni wọ́n wòye sí kí ni bó la ṣe fẹ́ ṣe yìí nítorí wọ́n ti jáde bíi láti ijọ́ 12 oṣù Ramadan ni kan tó wá kógun tó wá bẹ̀rẹ̀ ní títí ọjọ́ 27. Àwọn ọjọ́ tí wọ́n fi ń ṣèpalẹ̀mọ́ lójú ọ̀nà bó la ṣe bó la fẹ́ ṣe báyìí bó la fẹ́ ṣe ibo náà ti dé ibo náà ti wà. Wọ́n ló bá ọ̀kan náà àwọn àgbàlagbà Cheikh kan pàdé tó jẹ́ àgbàlagbà Lárúbá kan. Ànábì bi léèrè pé kí ló mọ̀ nípa àwọn mùṣírìkì Mákà ni tí a ń lọ rajà ní Ṣáàmù kìíní kankan kí ló mọ̀ nípa wọn àti àwọn ọkùnrin tí ń jẹ́ Muhammad kí ló mọ̀ nípa wọn. Wọ́n ní bàbá náà ní ẹ jẹ́ kí n mọ ẹ̀yin tẹ̀ ń bá mi sọ̀rọ̀ náà kí n tó fèsì. Ànábì ní fún wa lésì ń tà bí ọ́nà ká tó sọ ẹni tó jẹ́ fún wa ká tó sọ ẹni tá a jẹ́ fún ọ. Ó ní bàbá náà wá ní tó àwọn tá à ń wí yìí dájúdájú ó wá ròyìn wọn bí wọ́n ṣe jáde bí wọ́n ṣe pọ̀ tó bí wọ́n ṣe mọ ibi tí wọ́n wà gbogbo ó ròyìn ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ṣèwádìí kó tó lọ sógun ni. Ó wá béèrè pé tó mo ti sọ fún yín o tá a lẹ́yìn. Ànábì sọ fún òun náà wípé nahnu minal ma Ànábì lọ́mọ omi ni wá o látàrí omi lọ́lọ́run ti dá wa o. Ànábì sì kó omi ní ààyè náà. Àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ pé táórí àti ń bẹ́ ń bi bàlágà ká sọ̀rọ̀ tó ní ìtumọ̀ tó yẹ pé ọ̀kan wà nítòsí ọ̀kan ó jìnnà èyí tí ń bẹ́ nítòsí nìkan ni wọ́n gbà lérò èyí tó jìnnà nìkan ni wọ́n gbà lérò bẹ́ẹ̀ ni hikmọ̀ ń wà. Ànábì a máa lò pípọ̀ nítorí pé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ogun kọ́ mọ́ wàá sọ gbogbo ọ̀rọ̀ fún tán kó wá lọ túnà sírí gbogbo ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀gbé jáde bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ànábì Muhammad sallam ó gbé Aliyu bùnà Abi Talib ó gbé dìde àti Zubair bùnà Awam àti Sa'adu bùnà Abi Waqqas ó gbé wọn dìde pẹ̀lú àwọn ìjọ kan pé kí wọ́n lọ sí ibi omi tí ìjà yìí ti wáyé ńjọ́ náà ní gbangba ní kí wọ́n lọ síbẹ̀. Wọ́n rí àwọn ọkùnrin méjì kan wọ́n ní wọ́n rí wọn tí wọ́n ń fún àwọn ẹṣin lómi tí wọ́n lọ mú mi wá fún àwọn èèyàn yìí àwọn Kùrẹ́ṣì àwọn mùṣìríkí àwọn ọ̀ṣẹ́bọ. Ànábì ń wádìí lọ́dọ̀ wọn ó ní kan mú wọn wá bá Ànábì ní níbo lẹ ti ń bọ̀ bó lẹ ṣe jẹ́ gbogbo àlàyé tí wọ́n ṣe tí Ànábì fi dá a mọ̀ pé báyìí làwọn èèyàn yìí rí báyìí ní ìpalẹ̀mọ́ tí wọ́n ní ní oníbàwọ̀ wọn ṣe pọ̀ tó wọ́n ní wọ́n máa ń pa bíi ẹran tí wọ́n ń pa jẹ ràkúnmí tí wọ́n ń pa jẹ níjọ́ kan wọ́n máa ń tó bíi 10 àbí 9 o bẹ́ẹ̀ l'Ànábì mọ̀ pé tó bá rí bẹ́ẹ̀ wọ́n tó 1000 àwọn èèyàn yìí wọ́n bò háyà látara ọ̀rọ̀ tó bá sọ ẹ̀fínlẹ̀. Ànábì ṣe ìwádìí kò kàn lọ bẹ́ẹ̀lú ogun ni Allahu Akbar. Ànábì ṣe ìwádìí èyí tó péye. Lábẹ́ bẹ́ẹ̀ nínú ìwà ẹ̀kọ́ tí ń bẹ fún ogun ni pé
ànábì Aisha jẹ́ ká mọ̀ pé rọ̀rọ̀ tí ń bẹ lọ́rùn àwọn nǹkan ọ̀gùn wọn ànábì ní kí a yọkó torí kó bí ogun làwọn ń lọ ànábì ní ká yọkó. Allahu Akbar, láti máa rìn khufiyan, máa rìn jẹ́jẹ́ ìrìn tẹlẹ̀múyẹ́ ìpamọ́ ànábì ní pípọ̀ kó jagun àwọn tọ̀hún gbà tí a ń bọ̀ àwọn tí a ń pè ní àwọn mùṣírikí nígbà tí ogun tí wọ́n fẹ́ wá bá ànábì táwọn palẹ̀ mọ́ wọn tí wọ́n dé wọ́n ti mọ̀ pé àwọn bò háyà àwọn olùmọ̀jẹ́ ká kódà wọ́n gbé lù njọ́ náà Al-Qur'ani yanjú ẹ̀ wọ́n gbé lù wọ́n kọ́ tí wọn lọ́wọ́ wọ́n gbé tí wọ́n á jẹ wọn run lónìí nì á pa àwọn mùsùlùmí lónìí nì á ṣe tìyín fún wọn lónìí nì gbogbo eléyìí wáyé tí wọ́n palẹ̀ mọ́ pé tọ́lọ́run sì padà yẹ̀yẹ́ wọn níbi ogun yìí nítorí pé gbogbo bí wọ́n ṣe pọ̀ tó dájúdájú wọn ò jẹ́jà ó nígbà tí wọ́n tó sáfù pé tó ogun ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n tó sáfù pé ogun ó bẹ̀rẹ̀ ànábì tẹ̀ tí kọ́kọ́ dé Bádàrí ayé ni ó ti kọ́kọ́ débẹ̀ ó wá dúró lọ́wọ́ ọ̀sàlẹ̀ ọ̀kan nínú àwọn sàhábà tó tẹ̀lé wa sọ pé Al-Qur'ani ló sọ pé ó dúró ń bẹ̀ ni àbí bóyá àwọn náà kan rò bẹ́ẹ̀ ń pé ète ogun ni ànábì létè ogun ni ó ní àní dúró ń bí já lọ dúró lẹ́gbẹ̀ẹ́ omi lọ́hùn ká wá ṣe omi yẹn lè pé tá a bá ń jagun àwọn ò tún máa rómi mu àmọ́ rí nǹkan àwọn ò ní láǹfààní àti débẹ̀ ànábì sì gbà sí lẹ́nu lẹ́ẹ̀kan náà kẹ́ pé ètò ogun bá dé ọ̀rọ̀ tó kẹnu ni àwa mú wá lẹ́sẹẹsẹ bá a ṣe mú wá yìí ìdán nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tá a tún rí kọ́ńbẹ̀ ànábì gbà kò ṣáwúrà ìmọ̀ràn tí ẹ mú ó gbà lẹ́ẹ̀kan náà ìdán nígbà tí wọ́n tún wà níbi pé wọ́n ti kọ́kọ́ débẹ̀ gẹ́gẹ́ bá a ṣe wí wọ́n ti kọ́kọ́ débẹ̀ wọ́n sì gba ààyè tó dáa bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí tọrọ ànábì pé ó yẹ ká wá ààyè kan fún ẹ ká kọ́ ààyè kan bí tí wọ́n ti torí wọ́n ní olídìí ogun ìwọ láláṣẹ wa kí wọ́n wà ń pamọ́ ń bẹ̀ ká máa ṣọ́ ẹ wọ́n tọ́jú ànábì wọ́n kọ́ ààyè kan fún un ní kógun tó bẹ̀rẹ̀ ẹni náà ànábì wà níbẹ̀ ni ànábì ti bẹ̀ lọ́hùn gbogbo àwọn wọ́n wá sùn ọlọ́run tún wá mú kójò rọ̀ lóru pé ọ̀la lógún o mọ́júmọ́ òjò rọ̀ àwọn àyà Kùránì tó yanjú ẹ̀ àmú wá nínú àwọn ìpàdé wa tí ń bọ̀ ìdán wọ́n wá sùn òjò rọ̀ lóru náà gbogbo wọn sùn Miqdad òun ni oṣù la ilaha illallah sàbẹ́ẹ̀nì kò sùn ó dúró ànábì sì wá wà lábẹ́ níbi abẹ́ igi ibi tó wà ànábì oṣù tí ọlọ́run ọba fi mọ́ ti ń dárúkọ ọlọ́run ti ń sunkún tí ń bẹ ọlọ́run pé jájẹjà mọ́jọ ọjà ó jẹ wá nígbà tí gbogbo àwọn olùgbà wọn sùn kára wọn lè yá dáadáa nígbà tí ilẹ̀ bá mọ́ fógun gbogbo orú ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ànábì òsùn ń bẹ lọ́hùn ni pé ogun àkọ́kọ́ rèé mọ́jọ kó jẹ wá mọ́jẹ kógun yóò mọ́jọ ó gbé wá lọ ànábì bẹ lọ́hùn ọba pípọ̀ nínú ààyè yìí tó yẹ pé gbogbo ọ̀bẹ rọrùn yìí ó kún gbígbàdúrà ńlá tá a ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìdàn ní gbangba ibi tí wọ́n ti jà ńgbà tógun bẹ́ làwọn tá à ń wí yìí wá tọrọ mubaraza ẹni tá ń pè ní mubaraza òun ni pé wọ́n tọrọ pé ẹ̀yà àwọn kan kí wọ́n jáde kájọ fídà kájọ kóra wọn níbi ogun yìí láti rí i pé bákan náà wọ́n gbé Utuba bun Rabi' àti ọmọ ìyá rẹ̀ Shayba bun Rabi' àti ọmọ rẹ̀ tí ń jẹ́ Al-Walid wọ́n pè wọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yà kí á mú wá nínú àwọn mùsùlùmí ká kojú wọn káwọn èèyàn máa wò báyìí pẹ̀lú ìdà káàkó kí wọ́n bẹ̀rẹ̀ ìjà kọ́kọ́ fi ṣíde ànábì nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni ọ̀kan jáde nínú àwọn mẹ́ta jáde nínú àwọn ansor nínú àwọn ará Madina ànábì ní ẹ padà àwọn ará Mọ́kà làwọn lè ẹjẹ́ pa àwọn ará Mọ́kà ẹgbẹ́ wọn inú ẹ̀ láti rí i pé àwọn tí wọ́n jọjọ́ mọ ẹ̀yà wọn àwọn tí wọ́n jọ mọ wọn ànábì pè fún wọn láìláì tí ẹnìkan ò sì wojú pé bàbá mi ni ìyá ẹ̀gbọ́n mi ni kéré kan wọ́n dojú kọra wọn ànábì ni ya Ubayda bun Harith Ubayda dìde Hamza dìde Aliyu dìde ńgbà tí Hamza débẹ̀ ẹni tí ń bẹ wájú ẹ̀ Hamza mú balẹ̀ ó yanjú ẹ̀ la ilaha illallah Aliyu ẹni tó bọ́ síwájú Aliyu mú balẹ̀ Aliyu yanjú ẹ̀ Ubayda pọ̀lú ẹni tó kojú ẹ̀ wọ́n jọ ṣera wọn lọ́ṣẹ́ lé pé wọ́n gbé e déwájú ànábì kò pẹ́ tí Ubayda bun Harisa ó jáde láyé nítorí wọ́n kó nǹkan bora wọn dé pé tó halas ó rẹ̀ wọ́n ọ̀bẹ bá wọn ó bá wọn méjèèjì ó jáde láyé ibi tí àwọn tí a ń pè àwọn tí wọ́n ṣẹ́kù yìí àwọn Ali ibn Abi Talib
bó ṣe lọ sérí má ṣe lọ sérí àti Hamza má ṣe lọ sérí àwọn ẹni tó kù wájú wọn nìyẹn pé lọ sérí wọn báyìí tí a kó dàbò wọn tó dìgì bí àwọn mùṣírikù náà gbogbo ṣe rọ́ jáde pé ẹ̀yà wọn bá kojú ra wọn. ànábì ilé ẹ dúró lànábì ń fohùn ránṣẹ́ sí wọn ẹ dúró ẹ má bẹ̀rù ọlọ́run bẹ pẹ̀lú wa la ilaha illallah. ànábì ní sayuhzamul jamu wa yuwalluna dubur àwa láàbòrí wọn ò tó bẹ́ẹ̀ lànábì ń fi ohùn lẹ̀ ohùn kìyà lẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo títí ogun yìí fi ń tẹ̀síwájú ó fi ń tẹ̀síwájú níbi ogun yìí ń kọ́ o àwọn olùgbàgbọ́ òdodo ló jẹjà o àwọn olùgbàgbọ́ òdodo ló jẹjà nítorí pé wọ́n pa 70 èèyàn nínú àwọn kèfèrí tàwí yìí wọ́n sì mú pé 70 èèyàn nínú àwọn aṣáájú wọn ńláńlá wọ́n mú wọn mọ́lẹ̀ nínú àwọn mùsùlùmí èèyàn 14 ló wọlé lọ nínú àwọn ọkùnrin tí wọ́n 6 ń bẹ nínú àwọn muhajirin àwọn tó kó Mákà wá sí Madina ló jẹ́ sí pé 8 ń bẹ ńkọ́ ò nínú àwọn ansor nínú àwọn ará Madina ni ànábì sì farabalẹ̀ ń bẹ wọ́n ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe kí wọ́n tó padà sí ilé àti dúkìá àti ganaim ọrọ̀ tí wọ́n rí kó ń bẹ níbi ọrọ̀ ọ̀nì láti máa nínú Suratul Anfal tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ báwo ló ṣe yẹ kí wọ́n pín nítorí pé àwọn èèyàn tún ya pẹ́ ẹnu nígbà tí wọ́n kó ọrọ̀ ajé yìí délé tí wọ́n fẹ́ pín àwọn tí wọ́n ń jagun dáwà lójú ogun wọn láwọn lẹ́tọ̀ọ́ àjọ àwọn tó kù lọ àwọn tí wọ́n tọ́jú ànábì tí wọ́n mú àwọn kùráàṣà àwọn tí wọ́n jẹ́ gàdí ànábì sọ̀sọ́ àwọn lẹ́ àwa la jẹ́ kí nǹkan kọ̀ ga wa àwọn náà dúró bákan náà ni gbogbo àwọn tí wọ́n lọ kó dúkìá ní tẹ́ pé wọ́n kó gànáìmù ọrọ̀ ojú ogun ni àwọn náà dúró pa wọn ni àmọ́ ànábì padà pín déédéé láàrin wọn. ìntaari durus nínú àwọn ẹ̀kọ́ tá a kójọ ń bẹ̀ ni pé hakikatu nasru minallah a rí i pé àwọn màláíkà sọ̀kalẹ̀ lójú ogun yìí ọlọ́run sọ àwọn màláíkà kalẹ̀ tí wọ́n jagun torí mélòó làwọn mùsùlùmí àyà tó sọ ń pẹ̀ ń bọ̀ kárí ọlọ́run sọ àwọn màláíkà kalẹ̀ tí wọ́n jagun pẹ̀lú wọn lójú ogun yìí tó fà tó já sí pé àyà yẹn jẹ́ ká máa mọ̀ yìí pé dájúdájú an-nasru min indillah ọlọ́run ọba ní wa man nasru illa min indillahil azizil hakim ọlọ́run ní máa mú yàn jẹjà o kò síbo agbára tó ní kíní kan ọwọ́ ọlọ́run ọba ló wà ìmánì ṣiṣẹ́ lójú ogun yìí ọjọ́ náà ogun yẹn sì jẹ́ àmì tó gbé ìsìláàmù hàn pípọ̀ torí pé àkọ́kọ́ ogun tí wọ́n kọ́kọ́ jà nìyẹn tó jẹ́ kán dáa mọ̀ pé àṣà mùsùlùmí náà tó báyìí tí òdodo farahàn tí irọ́ sì ṣubú dànù ní ibi ogun nìní ẹ mọ̀ pé àwọn mùsùlùmí ṣèyàn kékeré o wọn ṣèyàn lásán o wọ́n dúró wọ́n jagun yìí nínú ojú ogun ni ṣe bá rí àwọn tí wọ́n ọtúbà ó dojú kọ àwọn tí wọ́n jọ jẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ ọ̀nkùlù rẹ̀ àwọn tó jọjọ́ ọmọ ìyá rẹ̀ àwọn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n dojú kọra wọn lójú ogun o ẹbẹ̀ la rí fíkra ẹ̀kọ́ tí ń bẹ bí alwala walbara tọ́rọ̀ bá débi ẹ̀sìn tó bá débi ọ̀rọ̀ pé èèyàn kan fẹ́ ṣàbòsí ara ẹ̀ kó lóun ṣàbòsí Ọlọ́run kò sọ̀rọ̀ pé ẹ̀gbọ́n àbúrò kìnnì kankan ń bẹ o kò sọ̀rọ̀ pé òbí kìnnì kan ń bẹ o gbogbo ohun tó wà ń bẹ ni pé ẹ̀sìn bá ti yà wá ẹ̀sìn yà wá nù á bára wa ṣe ní ti dáadáa mo tó bá débi ẹ̀sìn kò tún sí pé níbẹ̀ ló fojú hàn gedengbe a sì rí kìyàdà níbi ogun ni pé ànábì ìṣàṣáájú lásán aṣáájú tó mọ ètò ni tó ní ṣàwọ́rà tó ní ètò pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ni tó yẹ pé kì í ṣe pé wọ́n kàn kó sínú ogun lásán ajá sí pé èèyàn kan lè máa ṣayé lásán takhtit gbọ́dọ̀ ní plan ẹ̀ẹ́dì gbogbo àwọn àlàyé tá a ṣe sí ẹ̀yìn yẹn lára ẹ̀ náà ni Dr. asbabul ma'nawiyya al-hissiya ànábì mú ètò kalẹ̀ tó fi lọ sógun yẹn kò sì wá dákẹ́ àdúrà kò dákẹ́ àdúrà ó bẹ̀ lọ́hùn ọba títí lóru mọ́júmọ́ lójú ogun ni kódà ó wọlé lójú ogun ó bẹ̀ lọ́hùn ló mú yẹ̀pẹ̀ ó bu yẹ̀pẹ̀ báyìí ló sì dá Ọlọ́run ní wa ma ramaita iz ramaita walakinna Allaha rama irun tó yẹ̀pẹ̀ tó ànábì dà báyìí lójú ogun ni ó sì kó sójú fún àwọn tí wọ́n ń bẹ lójú ogun dé pé àwọn kèfèrí ni wọn ò ríra wọn mọ́ wọn ò gbádùn ara wọn mọ́ Ọlọ́run ní wọ́kọ́ ló dá ọwọ́ tó ju ní wọ́kọ́ àwọn Ọlọ́run kan labọ̀ jù ẹ̀wù gbogbo eléyìí ó jẹ́ ìrànlọ́wọ́ ńlá fún wa ẹ̀kọ́ ńlá lára yìí pé dájúdájú Ghazwatul Badr ogun àkọ́kọ́ tí ànábì jà nù ó sì fún wa ní àǹfààní kárí pé ìdúró déédé ìgbàgbọ́ ìfọkànsọ́dọ̀ Ọlọ́run a máa múni jẹjà ní takhtit plan a máa múni jẹjà ìgbáralé Ọlọ́run a máa múni jẹjà ìní ìgbáralé sábàbí èyí tá a fojú rí àti àdúrà a máa múni jẹjà nínú ayé dájúdájú ànábì jẹjà o àwa náà ó jẹjà oríire ó jẹ tẹnì kọ̀ọ̀kan wa tó máa dùnmùnà alal haqqi báyìí jẹ́ pé lérí òdodo náà ni a wà. Wassalamu alaikum wa rahmatullahi
ta'ala wa barakatuhu. Allahu akbar, Allah.